ẹ jọ̀wọ́ ẹ bá wa wo fọ́nrán yìí dópin. Nínú fídíò tí ẹ wò tán yìí ni ọba Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀nìrìṣà bàbá wa kábíyèsí Adéyẹyè Ògúnwùsì tí wọ́n ti síwájú láti máa kọrin sí Jésù ọba. Wọ́n sọ wípé Jésù ni ẹni tí èèyàn lè máa ṣe ìjọsìn rẹ̀ fún nínú fọ́nrán tí a wò tán yìí. Bó tilẹ̀ jẹ́ wípé aláṣẹ ìkejì òrìṣà ò ní ọba jẹ́. Tẹ́ bá wo fọ́nrán yìí dáadáa, ẹ máa rí wípé àwọn tó wọ aṣọ funfun tí wọ́n máa ń tẹ̀lé kábíyèsí tí wọ́n jẹ́ àwọn èèyàn òrìṣà, wọn ò bá wọn kọ àwọn orin wọ̀nyí torí wípé wọ́n mọ̀ pé aláṣẹ ìkejì òrìṣà ò ní ọba jẹ́. Ẹ̀sìn tó jẹ́ kí ọba ó máa ṣe náà ni ẹ̀sìn àwọn baba ńlá wa. Bó tilẹ̀ jẹ́ wípé ọba Ọọ̀ni of Ifẹ̀ jẹ́ èèyàn kan tí ó gba àlàáfíà láàyè látara wípé ó ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe, ó ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì, ó sì máa ń fi ààyè gba àwọn mùsùlùmí láti ṣe ẹ̀sìn tiwọn náà. Tí wọ́n bá lè lọ bá fún nǹkan kan tàbí méjì tó ṣẹlẹ̀ nínú ìlú látara wípé Islam, gbogbo ẹ̀ ni Ọọ̀ni of Ifẹ̀ máa ń fi ààyè gbà, ó sì máa ń bá wọn ṣe dáradára. Ọdún iléyá wọ́n jọ ń ṣe ni, ìtúnú àwẹ̀ wọ́n jọ ń ṣe ni, Christmas àti New Year àtàwọn ọdún àwọn òrìṣà, ọdún Ifá àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ ni ọba máa ń bá wọn ṣe ní Ilé Ifẹ̀. Ǹjẹ́ tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé lórí ìkànnì yìí, ẹ bá wa subscribe, kẹ́ ẹ like, kẹ́ ẹ share, kẹ́ ẹ dẹ̀ comment lórí àwọn fọ́nrán wa. Ẹ ṣé púpọ̀.